Hallelujah. Hallelujah. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ọmọ Ọlọ́run tó ń wò mí tàbí tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ní wákàtí yìí. Mo kí ọ kú oríire. Mo kí ọ lẹ́ẹ̀kan sí pé o kú àlàjá ọdún. Ẹ̀mí yóò ṣe púpọ̀ ẹ̀. A sì wà ní ọdún, a sì ṣe wọnú ọdún tuntun ni. A sì lè kíra wa títí di ọjọ́ 10. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ṣeun lọ́pọ̀lọpọ̀. Wákàtí tó ti retí ló tún dé yìí o. Wákàtí àdúrà àti ọ̀rọ̀ ìyànjú. Níbikíbi tó ti ń gbọ́ mi báyìí, jẹ́ ká kọ́kọ́ fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run wa. Ká kọ́kọ́ gbéga. Níbi tó ti ń gbọ́ mi, mo fẹ́ kó o wá orin ọpẹ́ bíi 3 kan, kó o fi bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run, kó o bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ fún oore àti àánú Ọlọ́run. Wò ó, àwọn kan lájọ sọ pé Happy New Year. Wọ́n máa sí mọ́lẹ̀ ni. Ṣùgbọ́n ìwọ wà láyé o wà láyè. Èyí túmọ̀ sí pé Ọlọ́run ní ohun tó fẹ́ fi ayé rẹ ṣe. Nítorí náà, gbé wọn ọpẹ́ sókè, máa dúpẹ́, máa kọrin, ó yá jẹ́ ká jọ máa ṣe. Ó ṣeun o bàbá, ó ṣe o Jésù, ó ṣeun o bàbá, ó ṣe o Jésù. Kí ni ká fi san oore rẹ bí ó ti pọ̀ tó láyé wa? Ẹgbẹ̀rún ahọ́n kò tó fún yìn rẹ. Ó ṣé o Jésù, ó ṣeun o bàbá, ó mà ṣe o Jésù. Kí ni ká fi san oore rẹ bí ó ti pọ̀ tó láyé wa? Ẹgbẹ̀rún ahọ́n kò tó fún yìn rẹ. Ó ṣé o Jésù. Bàbá, 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 bàbá. Ẹ ṣé o bàbá, ẹ ṣé o bàbá. Mo wá dúpẹ́ bàbá, 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 bàbá. Ẹ ṣé o bàbá, ẹ ṣé o bàbá. Mo wá dúpẹ́ bàbá. Olúwa ìwọ ni ó yẹ láti gbà gbogbo ògo. Nítorí ìwọ ni ó dá ohun gbogbo. Olúwa ìwọ ni ó yẹ. Olúwa mi mo dúpẹ́. Olúwa mi mo dúpẹ́. Olúwa mi mo dúpẹ́. Mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́. Lórí aya mo dúpẹ́. Lórí ọmọ mo dúpẹ́ o. Lórí ayé mi mo dúpẹ́ o. Mo dúpẹ́, mo dúpẹ́ o. Mo dúpẹ́. Àmín. Níbi tó ti ń wò mí tàbí tó ti ń gbọ́ mi ní wákàtí, mo fẹ́ kó gbóhùn ọpẹ́ sókè pé Olúwa mo dúpẹ́ pé mo wà láàyè. Mo dúpẹ́ pé mo wà ní àlàáfíà. Mo dúpẹ́ àwọn rere tó tún ti bẹ̀rẹ̀ sí ń ṣe nínú ayé mi. Àwọn ìrànlọ́wọ́, àwọn àánú, oore ọ̀fẹ́ tó tún ti gbé ìdè fún mi nínú ọdún 2021 yìí. Olúwa ó ṣe, ó yá sọ́ di àdúrà. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára, Ọlọ́run alààyè, ó ṣe lọ́pọ̀lọpọ̀. Mo dúpẹ́ fún ọ lórí aya, mo dúpẹ́ lórí àwọn ọmọ, mo dúpẹ́ lórí ayé mi, mo dúpẹ́ fún àwọn rere, àwọn ńláńláńlá, àwọn ìrànlọ́wọ́, àwọn oore ọ̀fẹ́ àti àánú tó tún ti bẹ̀rẹ̀ nínú ayé mi nínú ọdún 2021 yìí. Olúwa mo dúpẹ́, Olúwa ó ṣe, mo ti fi ayọ̀ bẹ̀rẹ̀. Mo dúpẹ́ tó pé ayọ̀ ni wọ́n fi lò já. Olúwa ó ṣe, ògo fún orúkọ rẹ̀. Ọlọ́run ó ṣe lọ́pọ̀lọpọ̀. Mo dúpẹ́ fún àwọn tó ń gbọ́ mi ní wákàtí yìí, àtàwọn tó bá tún wo program yìí, àtàwọn tó bá tún share. Mo dúpẹ́ fún ayé wọn, fún àwọn ọmọ wọn, fún àwọn ọkọ wọn, fún àwọn aya wọn. Mo dúpẹ́ fún okòwò wọn, mo dúpẹ́ fún iṣẹ́ ìránṣẹ́ wọn, mo dúpẹ́ fún ìrìn àjò wọn ní inú ọdún 2021 yìí. Torí pé ìrìn àjò ayọ̀, ìrìn àjò ọlá ti ìgbéga ti àṣeyọrí tí oore ọ̀fẹ́ ni wọ́n máa rìn. Olúwa ṣeun, Olúwa ṣe torí pé inú ọdún yìí àrìn ìyè ní gbogbo àwọn olólùfẹ́ máa rìn. Olúwa ṣe lọ́pọ̀lọpọ̀. Ògo fún orúkọ rẹ̀. Ọlọ́run ó ṣe, ògo fún orúkọ rẹ̀. Arúgbó ọjọ́ ó ṣe,
ògo ní forúkọ rẹ̀. Olúwa àwọn olúwa ó ṣé, ògo ní forúkọ rẹ̀. Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísákì, Ọlọ́run Jákọ́bù, ọpẹ́ yẹ ọ́, ó ṣeun lọ́pọ̀lọpọ̀. Lórúkọ Jésù, Olúwa gba ọpẹ́ wa. Jésù, Olúwa wa, àmín, àmín lórúkọ Jésù. Ọmọ Ọlọ́run, mo fẹ́ kó o fi ara balẹ̀ láti gbọ́ ohun tí ẹ̀mí mo fẹ́ sọ jáde láti ẹnu mi ní àṣálẹ́ yìí. Ọlọ́run rán mi sí ẹnìkan. Mo fẹ́ kó o share program yìí. Ó ṣeé ṣe kí ẹni tí Ọlọ́run rán mi sí kó bá sí lójú òpó ní wákàtí yìí, ṣùgbọ́n kí ẹni tí Ọlọ́run rán mi sí kó lè rí. Mo fẹ́ kó o share. Mo dẹ̀ gbàdúrà pé ènìyàn 20 tó bá share program táwọn lọ́wọ́lọ́wọ́ yìí, lórúkọ Jésù, kí oṣù kó tó parí, wọ́n á fi re bẹ̀ ẹ́ wò. Wàá gba lẹ́tà ayọ̀ lórúkọ Jésù ní gbogbo ọ̀nà. Ìmọ̀ta ò ní ṣe lórí ẹ. Gbogbo ẹni tẹ́ bá share program yìí, mo gbàdúrà fún yín lórúkọ Jésù pé ẹ ó rí àánú Ọlọ́run, ẹ ó rí oore ọ̀fẹ́ Ọlọ́run. Gbogbo ohun tí ẹ ti ń kọ̀ láti ọjọ́ yìí tí ò tí ì ṣí, lórúkọ Jésù kí oṣù kó tó parí, wọ́n á wá kí ọ kú oríire, wàá kọrin tuntun lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni yóò sì rí. Jésù Olúwa wa, àmín. Ọmọ Ọlọ́run, àkòrí ọ̀rọ̀ ìyànjú mi ní àṣálẹ́ ni pé o nílò ọgbọ́n nínú ọdún 2021. Máa gbọ́, o nílò ọgbọ́n ní inú ọdún 2021. Lára àwọn kọ́kọ́rọ́ tó o gbọ́dọ̀ dìmú dáadáa, tó o gbọ́dọ̀ dìmú gbọ́ngbọ́n ní kọ́kọ́rọ́ ọgbọ́n nínú ọdún yìí. Jẹ́ ká wo ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run ní inú ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 5 títí dé 6. Ó ní bí ó bá kù ọgbọ́n fún ẹnikẹ́ni kí ó béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tí fi ń fúnni ní ọ̀pọ̀lọpọ̀ tí kì í sì báni wí, a ó sì fi fún un. Ṣùgbọ́n kí ó béèrè ní ìgbàgbọ́ ní àìsíyèméjì rárá, nítorí ẹni tí ó ń ṣiyèméjì dàbí ìgbì omi òkun tí ń ti ọwọ́ afẹ́ bì sí wá bì sẹ́yìn. Ọlọ́run gan mọ̀ pé a nílò ọgbọ́n. Òun ló sọ pé bí ó bá kù ọgbọ́n fún ẹnikẹ́ni, ó ní kó béèrè lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run ó sì fi fún un. Èyí ni pé ìwọ nílò ọgbọ́n, èmi náà nílò ọgbọ́n, a jọ nílò ọgbọ́n Ọlọ́run nínú ọdún yìí. Ká bàa lè ṣe àṣeyọrí, ká bàa lè ṣe àṣeyege, ká bàa lè rí àrìnyè, kí ohun gbogbo tí Ọlọ́run ti ṣètò fún wa kó lè tẹ̀ wá lọ́wọ́. Ká bàa bàa kó sínú páńpẹ́ ọ̀tá, ká bàa bàa ṣìrìn, ká bàa bàa ṣìṣọ́. Nínú ọdún yìí, a nílò ọgbọ́n Ọlọ́run. Hallelujah. Ìwé Òwe orí 4 ẹsẹ̀ 7 ó ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ni láti ní ọgbọ́n, àti pẹ̀lú ìní rẹ̀ gbogbo ní òye. Hallelujah. Ọgbọ́n tí a ń sọ̀rọ̀ yìí kì í ṣe ọgbọ́n tó fi gba ACCA o, kì í ṣe tó fi gba LLB àbí LLM, kò ń ṣe ọgbọ́n BSc àbí MSc o, kò ń ṣe ọgbọ́n tó fi ṣe master tó fi ṣe doctorate o. Ọgbọ́n ìwé nìyẹn o, pé èèyàn kàwé kò túmọ̀ sí pé ó ní ọgbọ́n Ọlọ́run. Hallelujah. Ọgbọ́n tí wọ́n ń sọ̀rọ̀ yìí, aṣàkàwé bó ṣe rí ní ìwé Jákọ́bù orí 3 ẹsẹ̀ 17. Ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá, a sì ní àlàáfíà, a ní ìpamọ́ra, kì í ṣòro láti bẹ̀, a kún fún àánú àti èso rere ní àìṣègbè àti láìsí àgàbàgebè. Ọgbọ́n Ọlọ́run ni mò ń sọ. Ọgbọ́n láti darí ilé rẹ, bóyá o jẹ́ ọkọ, bóyá o jẹ́ aya, o nílò ọgbọ́n láti ṣe àṣeyọrí nínú ìgbéyàwó rẹ, láti darí àwọn ọmọ. O nílò ọgbọ́n o láti rìn nínú ẹbí, láti sọ̀rọ̀ nínú ẹbí, láti gbé ìgbésẹ̀ nínú ẹbí. O nílò ọgbọ́n. Àìní ọgbọ́n, àìlò ọgbọ́n Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ló dàbí ojú ogun. Ìjà ní láàárọ̀, ìjà lọ́sàn-án, ìjà lálẹ́. Àwọn ìgbéyàwó mi, àwọn ọkọ mi wá fọ́ra wọn níkò lórí, wọ́n gúnra wọn lọ́bẹ. Àìsí ọgbọ́n Ọlọ́run ni nínú okòwò ẹ. O nílò ọgbọ́n Ọlọ́run, ọmọ Ọlọ́run, nínú ọdún yìí. Má kàn ṣe nǹkan ṣákálá nínú ìrìn àjò ẹ ní gbogbo ọ̀nà. Nínú ọdún yìí, o nílò ọgbọ́n Ọlọ́run. Bóyá o fẹ́ gbéyàwó ni, àbó fẹ́ lọ́kọ ni, o nílò ọgbọ́n Ọlọ́run. Ọgbọ́n wúlò ní onírúurú ọ̀nà. Ọgbọ́n náà máa mú kéèyàn gbé ìgbé ayé àlàáfíà. A nílò ọgbọ́n láti darí ayé wa. Ọlọ́run ni a nílò ọgbọ́n láti fi ọ̀rọ̀ wa lọ
Ọlọ́run ọgbọ́n Ọlọ́run ni kò ní jẹ́ ká fi ọ̀rọ̀ wa lọ oṣó àti lo àjẹ́. Àìní ọgbọ́n la ṣe ń rò pé orí social media ní solution sí gbogbo ìṣòro wa wà. Àìní ọgbọ́n Ọlọ́run la ṣe rò pé orí Google láti lè rí èsì àdúrà, láti lè rí solution sí gbogbo àwọn tó ń ṣe wá. Ọgbọ́n Ọlọ́run ní máa ń mú ní rin àrìnyè. Àǹtí yẹn wò ó nílò ọgbọ́n Ọlọ́run ọdún yìí o. Ó ti wà ní courtship sí ọdún 5. Ọkùnrin yẹn ó tún fi ẹ́ sílẹ̀, ó lọ Canada, ó lọ ń lọ for further studies. Ó ti lọ ń sìn ọdún 3, ó ti tẹ̀tí ọdún 4 nínú ọdún yìí. Lórí àti bọ́ sí 2021, ó ti bọ́ sí ọdún 4. Síbẹ̀ náà, kó tó lọ, ó ti gbé pàǹdàrú kankan sí ẹ lọ́wọ́ tó lọ́n fi engage ẹ. Every Saturday, wà wá lọ lé wọn, wà máa gbé kúlà ráìsì, wà máa gbé kúlà ọbẹ̀, kúlà jọ̀lọ́ọ̀fù lọ fún ìyá ẹ̀. Ẹni tó ti lóye, ó ti níyàwó bì sí Canada, ó ti bẹ̀rẹ̀ family ń bẹ̀. Ṣùgbọ́n tó pé ò ní ọgbọ́n Ọlọ́run, ọdún 5 ló fi kọ́ tiẹ̀, ọdún 9 ló wà yìí. Síbẹ̀ ò ní ọgbọ́n láti tẹ̀síwájú. Ó nílò ọgbọ́n o. Ó nílò ọgbọ́n gidigidi gan. Wò ó bọ̀dá, ẹni tó ń fẹ́ fiance mi, gbogbo àwọn àlè ẹ̀ bó ṣe ń lọ síbẹ̀ ló ń pàdé àwọn àlè, ló ń pàdé àwọn boyfriend níbẹ̀. Gbogbo wọn ló introduce cousin mi ni, uncle mi ni. Ó nílò ọgbọ́n Ọlọ́run ọdún yìí láti gbé ìgbésẹ̀ tó yẹ. Ọgbọ́n Ọlọ́run ní mú ní ṣe àṣeyọrí. Ó nílò ọgbọ́n Ọlọ́run láti darí àwọn ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ òbí ni ó jẹ̀bi lórí àwọn ọmọ ẹ̀ torí pé ẹ ò bá wọn wí, ẹ ò tọ́ wọn sí ọ̀nà Ọlọ́run. Ẹ̀bùn lẹ́ ń fún wọn ṣá, ẹ má nà wọ́n, ẹ má nà ọmọdé ń ṣe wọ́n. Ọmọ ọdún 5, ọmọ ọdún 7, ẹ ò lè bá wọn wí. O ò ní ọgbọ́n Ọlọ́run láti darí àwọn ọmọ yẹn. Ọlọ́run má jẹ́ kó jẹ̀bi lórí wọn lọ́jọ́ iwájú. Wò ó, ìwọ obìnrin, o ní ọkọ sílé, ṣùgbọ́n torí promotion wọ́n tún ń yí ẹ mọ́lẹ̀ níbi iṣẹ́. Ó àìní ọgbọ́n Ọlọ́run ni ló fi ròyìn pé tó àgbàdọ́gba tó bá yí ẹ mọ́lẹ̀ ká tó fún ẹ ní promotion. Àìní ọgbọ́n Ọlọ́run ni. Nínú ọdún yìí, mo fẹ́ kó o lu ọgbọ́n Ọlọ́run. Kí dẹ̀ ní ọgbọ́n Ọlọ́run? Ìwé mọ́ pé ìbẹ̀rù Olúwa ó ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Hallelujah. Ìwọ ọkùnrin, torí pé òun wá iṣẹ́, ọ̀gá ilé iṣẹ́ yẹn, ọ̀dà mi ẹni kò wá pàdé nílé, ó níyàwó sílé, ṣùgbọ́n torí pé òun wá iṣẹ́, ó ti compromise pé màá kúkú ṣe é. Kristẹni ni ẹ̀, ó máa ń gbé Bible lọ́wọ́. Ìwọ náà máa ń lọ sí chọ́ọ̀chì. Àìní ọgbọ́n Ọlọ́run ló ṣe rò pé ohun tí ẹ kó o ṣe nìyẹn. Nínú òwò tó ń ṣe yẹn, àìní ọgbọ́n Ọlọ́run ló ṣe ń ṣe àfàrò. Torí pé màmá tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ń tà, ìwọ náà wá lọ kiri Kristẹni yẹn. Ṣé bó ń gbé Bíbélì? Ìwọ náà wá lọ, ó lọ ṣe àfàrò. Fúngbà díẹ̀ ni o, wò ó, fúngbà díẹ̀ ni. Torí pé òun wá ọmọ, o ò lè dúró. Ìwọ náà wá lọ dọ́gbọ́n sí pé kí n ṣáà ti bímọ, kọ́ máa pè mí níyà alágbájá ni. Ó wá lọ dọ́gbọ́n sí. Wò ó, àìlú ọgbọ́n Ọlọ́run ló sún ẹ débẹ̀ o. Sátánì kò ní ohun rere láti fúnni. Tí Sátánì bá fúnni ní fìlà, a fi gba odidi orí padà. Nínú ọdún yìí, ó máa nílò ọgbọ́n láti wu ọ̀rọ̀ Ọlọ́run, ọgbọ́n láti bá Ọlọ́run rìn, ọgbọ́n tó fi ní ṣubú sínú páńpẹ́ ayé, ọgbọ́n tó fi ní sọ̀rọ̀ níbi tí ẹ kó ti sọ̀rọ̀, ọgbọ́n tó fi ní ṣubú láàrin ọ̀tá, ọgbọ́n tí ò fi ní di ìjẹ fún kọ̀lọ̀kọ̀lọ̀ ayé, ọgbọ́n tí kìnìún ayé ò fi ní ya pẹ́rẹpẹ́rẹ, ọgbọ́n tí ò fi ní ba ayé ara rẹ jẹ́, ọgbọ́n tí ò fi ní da ìrìnàjò ara rẹ rú. Nínú ọdún yìí, pàápàá jùlọ ẹ̀yin obìnrin, mo lè sọ̀rọ̀, mo ní mama fẹ́ proof point mi, kò sí kan tí anybody lè ṣe fún mi. Àìní ọgbọ́n ni. Tó bá rẹni tó lọ́gbọ́n lórí, wọ́n máa pa ẹnu wọn mọ́. Tó bá rẹni tó ní ọgbọ́n lọ́wọ́ lórí, wọ́n máa bọ̀wọ̀ fún àgbà. Mo sọ ìtàn ọmọbìnrin kan torí pé ó ṣe bí torí pé òun ti kàwé. Ọlọ́run nígbà ní àsìkò kan, ó wà ní ìpọ́njú, kò ní,
odidi ọdún mẹ́rin àbí márùn-ún mẹ́ta àbí mẹ́rin ló fi wà nílé nígbà tó parí NYSC kò ríṣẹ́ ṣùgbọ́n Ọlọ́run ràn lọ́wọ́ ní àsìkò kan ó ríṣẹ́ sí oil company kan ó bẹ̀rẹ̀ sí ní gbowó tó dára ó bẹ̀rẹ̀ sí ní lo bàtò tó dára kò wá lo ọgbọ́n Ọlọ́run mọ́ láti fi sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ bàbá ẹ̀ á sọ̀rọ̀ sí wọn ṣùà á lálẹ́ àwọn èèyàn gbogbo àwọn tó jù lọ ló ń pè ní illiterate wọn wà enlightened illiterate ni wọn kàwé ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ láúláú ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ṣùàṣùà ní ọjọ́ kan ó wà nínú ìpàdé kan ni ìpàdé yẹn ń kọ́ ní alága torí pé Ọlọ́run kẹ́ wọ́n fi ṣe mẹ́mbà kọ́mítì yẹn ni nígbà tó débẹ̀ ṣé ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lẹ́nu kí wọ́n sọ pé ẹ̀sìn alágbájá ẹ jẹ́ kí àwọn dádì náà sọ̀rọ̀ àgbàtà ti ìbẹ̀rẹ̀ láti bí wákàtí kan ẹ̀yin nìkan lẹ̀ ń sọ̀rọ̀ ẹ jẹ́ kí Mrs. lágbájá náà sọ̀rọ̀ ẹ jẹ́ kí ló ṣe ó bínú kò lè kó ara ẹ̀ níjàánu kò lu ọgbọ́n Ọlọ́run pé àwọn tó ń sọ̀rọ̀ yìí kò dẹ̀ mọ̀ pé nínú ìjọ nísìn àjẹ́ ti wà nínú ìjọ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ni wọ́n ti di pásítọ̀ láwo wọ́n ń ṣe pásítọ̀ mọ́ pásítọ̀ láwo náà ń jẹ́ babaláwo gbogbo àwọn babaláwo jọ́sí nísìn ni wọ́n ti kọ́ pulpit ni wọ́n ti wà ní church nísìn yìí ìyá àjẹ́ ti di prophetess rẹpẹtẹ ó nílò ọgbọ́n o kí n tó bá kí ni mo ṣe wọ́n sọ lọ ọmọbìnrin yẹn wọ́n ní kó ṣe sùúrù ló bá bínú bó ṣe bínú jáde nìyẹn lẹ́nìkan fà pé sísá alágbájá ẹni sùúrù wọn ní kí wọ́n bá yín jà ẹ má bínú ẹ ṣe sùúrù wọn bá yín jà wọ́n tún ń bẹ̀ ẹ́ ṣùgbọ́n tó kò ní ọgbọ́n Ọlọ́run ọgbọ́n ìwé lónìí torí pé ó ti ṣe petrochemical engineering sọ̀rọ̀ bóyá òun lè pé òun ti wá lọ́gbọ́n lórí òun lè darí ẹnikẹ́ni òun lè sọ̀rọ̀ send anybody anyhow bó ṣe bínú kúrò nípàdé yẹn ẹni àwọn kan sáré tẹ̀lé wá ẹ má lọ wọ́n bẹ̀ ẹ́ kò dáhùn mọ́tò ẹ̀ tó wọnú ẹ̀ tó start mọ́tò tó lọ ǹjẹ́ bí dáhùn pé kò délé o mọ́ṣúárì ló parí ìrìn àjò ẹ̀ sí nípa àìní ọgbọ́n Ọlọ́run nípa ìlú ọgbọ́n Ọlọ́run ìwọ náà ní ọdún yìí wò ó má sọ̀rọ̀ làòlàò má sọ̀rọ̀ ṣùàṣùà má yájú sí àwọn àgbà tó jù ẹ́ lọ má yájú sí àwọn tó jù ẹ́ lọ má yájú sí àwọn ìránṣẹ́ Ọlọ́run níbikíbi tó bá ti ń fi àwọn ìránṣẹ́ Ọlọ́run ta yín tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wọn jẹ fried rice má bá wọn dá sí ọgbọ́n onílò ọgbọ́n o kì í ṣọgbọ́n ìwé ni mò ń sọ o kó má bàa kú ikú òjijì nínú ọdún yìí onílò ọgbọ́n àwọn ìrìn àjò kan wà tí ò yẹ kó rìn nínú ọdún yìí onílò ọgbọ́n Ọlọ́run ọ̀rẹ́ tó tí ì rí fún ọdún mẹ́wàá tó wá dé tó pàdé pé ọ̀rẹ́ mi ni ó wá pè ẹ́ classmate wa kan ó ń wẹ́ẹ̀dì níbì kan wọ́n ń ṣèkómọ kájọ lọ ọ̀rẹ́ tó tí ì rí fún ọdún mẹ́wàá bóyá ó ti di ritualist o mọ̀ bóyá ó ti di Boko Haram o mọ̀ bóyá ó ti di babaláwo o mọ̀ ìwọ náà gbé ẹ̀wù wọ̀ ó tẹ̀lé lọ ó mọ̀ bóyá wọ́n fẹ́ lọ fi ẹ́ ṣoògùn owó ni bóyá wọ́n fẹ́ lọ tà ẹ́ fún àwọn agbanipa ni bóyá fẹ́ lọ tà ẹ́ fún àwọn Boko Haram ni bóyá fẹ́ lọ tà ó fẹ́ gbé ẹ lọ fún àwọn herdsmen ni bóyá fẹ́ gbé ẹ lọ fún àwọn kidnappers ni ó mọ̀ nínú ọdún yìí ó yẹ kó o ní ọgbọ́n Ọlọ́run o gbogbo èèyàn kan ló jẹ́ kó jẹ́ ọ̀rẹ́ inú ọdún yìí mi ò ní kó kórìíra anybody Bíbélì sọ pé ká kórìíra ènìyàn Bíbélì ká ní ìfẹ́ ṣùgbọ́n síbẹ̀ ó ní ká gbọ́n bí ejò ṣùgbọ́n ká ní ìwà tútù bí àdàbà nínú ọdún yìí láti yan ọ̀rẹ́ jọ̀ọ́ kó lu ọgbọ́n Ọlọ́run kó má bàa ta ara rẹ fún àwọn agbanipa kó má bàa ta ara rẹ fún àwọn Boko Haram kó má bàa ta ara rẹ fún àwọn tí ó bà tiẹ̀ jẹ́ kó má bàa ta ara rẹ fún àwọn tí ó fi ọ́ ṣe ògùn owó kó lu ọgbọ́n Ọlọ́run ọdún yìí o wò ó nílò ọgbọ́n Ọlọ́run ọdún yìí o wò ó èmi náà tí mo ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run mo nílò ọgbọ́n Ọlọ́run ọdún yìí o àjọ nílò ẹ̀ ní o a ti fi ayọ̀ bẹ̀rẹ̀ ká lè fi ayọ̀ parí ọdún yìí a nílò ọgbọ́n Ọlọ́run o mo bẹ̀ ọ́ wò ó ìwọ pásítọ̀ prọfẹ̀tì
torí pé o fẹ́ bá ríran o lè dúró torí pé bá ríran wọ́n náà ti lọ wẹjú o wá ń tan àwọn ènìyàn jẹ o ń lù wọ́n ní jìbìtì ara o ń lù wọ́n ní jìbìtì owó ìdájọ́ Ọlọ́run ń bọ̀ lu ọgbọ́n Ọlọ́run ni pásítọ̀ torí pé ṣọ́ọ̀ṣì tó ṣe yẹ bẹ̀rẹ̀ o lè dúró kó o lu ọgbọ́n Ọlọ́run láti kó ènìyàn jọ kó o lu ọgbọ́n Ọlọ́run láti bá àwọn ọmọ ìjọ lò kó o lu ọgbọ́n Ọlọ́run láti tò ìjọ yẹn o lè ṣe sùúrù o lọ ṣe awọ́rò o wá mú àwọn ọlọ́mọ o fún wọn gún ọṣẹ ìbí ò ń lo ọmọ tó bí láti gún ọṣẹ ìbí ń lo ìyàwó torí pé láti ṣe awọ́rò o ṣe dúró kó o lu ọgbọ́n Ọlọ́run Ọlọ́run wípé ìbùkún Ọlọ́run ní mú nílà láì fi làálàá kùn o ṣe dúró de àsìkò rẹ pásítọ̀ wòlíì ajíhìnrere apọ́stù nínú ọdún yìí ó máa nílò ọgbọ́n Ọlọ́run ó nílò ọgbọ́n Ọlọ́run kó má bàa ṣì àwọn èèyàn darí ìwọ náà bàbá yẹn màmá yẹn àǹtí yẹn bọ̀dá yẹn ó nílò ọgbọ́n Ọlọ́run ọdún yìí ọgbọ́n Ọlọ́run láti gbé ọ̀rọ̀ Ọlọ́run láti kà á láti mọ ètò Ọlọ́run fún ayé rẹ láti mọ ohun tí Ọlọ́run sọ nípa ìrìn àjò rẹ nípa ilé rẹ nípa okòwò rẹ nípa ọjọ́ ọ̀la rẹ ó nílò ọgbọ́n Ọlọ́run o wò ó ẹnikẹ́ni ò lè ràn lọ́wọ́ ìwọ ló nílò láti jókòó láti wá Ọlọ́run láti béèrè fún ọgbọ́n má gbàgbé o Ọlọ́run pé ó wá kó ọgbọ́n fún ẹnikẹ́ni bí Ọlọ́run gangan mọ̀ pé a nílò ọgbọ́n ó wá sọ bẹ́ẹ̀ pé ó wá kó ọgbọ́n fún ẹnikẹ́ni bí ó ní kó béèrè òun ó sì fi fún nínú ọdún yìí kó o lè ṣe àṣeyege kó o lè rin àrìnyè kó o lè ṣe àṣeyọrí ó nílò ọgbọ́n Ọlọ́run o ọgbọ́n ni kó o lo ọgbọ́n Ọlọ́run kì í ṣe ọgbọ́n ìwé dáadáa ọgbọ́n láti dákẹ́ nígbà tó yẹ kó o dákẹ́ ọgbọ́n láti sọ̀rọ̀ nígbà tó yẹ kó o sọ̀rọ̀ ọgbọ́n láti ṣe ohun tó tọ́ nígbà tó tọ́ hallelujah ọgbọ́n tí mò ń sọ yìí gan báwo la ṣe lè rí èkíní a lè béèrè lọ́wọ́ Ọlọ́run ọ̀dọ̀ rẹ̀ ní ọgbọ́n gidi tí wá o lè gbàgbé lọ́wọ́ nínú àdúrà gẹ́gẹ́ bí Ọlọ́run ta kàí ṣe sọ fún wa èkejì nípa kíka ọ̀rọ̀ Ọlọ́run ní ọgbọ́n Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run kún fún ọgbọ́n rẹpẹtẹ láti darí ìgbéyàwó ẹ ní o láti darí àwọn ọmọ ní o láti darí okòwò rẹ ní o lẹ́gbàá ètò ìlera rẹ ní o láti jẹun láti ṣe ohun tó tọ́ lákòókò tó yẹ ọ̀rọ̀ Ọlọ́run ó kún fún ọgbọ́n Ọlọ́run ọ̀nà kẹta ni nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run èyí tó ń gbọ́ lẹ́tọ̀ ẹnu mi yìí Ọlọ́run ló rán mi sí ẹ èyí tó ń gbọ́ yìí ọ̀rọ̀ Ọlọ́run ni Ọlọ́run ló ń gbọ́ ẹnu mi sọ̀rọ̀ báyìí kì í ṣe èmi ni mò ń sọ̀rọ̀ nípa agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run rán mi sí ẹni nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú CD bóyá o ní MP3 lórí YouTube lórí Facebook àwọn Ọlọ́run ni mo ní kó ọ̀rọ̀ Ọlọ́run tó yè kóró ni o kì í ṣe àwọn lọ móríwá lọ mọ́rùwá lọ bá pẹ́ wá ọ̀rọ̀ Ọlọ́run tó yè kóró nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọgbọ́n a máa tibẹ̀ wá ọ̀nà kẹrin tí a tún lè gbà rí ọgbọ́n Ọlọ́run nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti ẹnu àwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ kì í ṣe gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run ni ò dá o gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run kọ́ ni olè gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run kọ́ ni onírọ́ gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run kọ́ ni oníjìbìtì àwọn ìránṣẹ́ Ọlọ́run tó sì ń sọ òtítọ́ Ọlọ́run sì wà dáadáa nípa fífetí sí wọn a lè kọ́ ọgbọ́n látọ̀dọ̀ wọn àwọn tí ọ̀rọ̀ ọgbọ́n ti ẹnu wọn jáde a lè kọ́ ọgbọ́n tó pọ̀ gan láti ọ̀dọ̀ wọn ọgbọ́n Ọlọ́run a máa wá sínú ayé ẹni tó ti gba ìgbìmọ̀ láàyè ẹ̀mí mọ́ jẹ́ ẹ̀mí ọgbọ́n tí ẹ bá ti gba ìgbìmọ̀ Ọlọ́run láàyè inú ayé ẹ̀ a máa darí ẹ̀ sí ipa ọgbọ́n lówùúrọ̀ ní o ní ọ̀sán ní alẹ́ ẹ̀mí Ọlọ́run a máa kí ẹ̀mí Ọlọ́run kì í ṣìyàn darí rárá ẹ̀mí ọgbọ́n ni hallelujah ẹ̀mí ọgbọ́n ni ẹ̀mí Ọlọ́run tí ẹ bá ti fààyè gbà á nínú ayé ẹ̀ tó fààyè gbà á tó jẹ́ kó fi inú ayé ẹ̀ ṣe ibùgbé a máa fún ẹ ní ọgbọ́n a sọ fún ẹ pé bí tó fẹ́ sọ̀rọ̀ yìí dákẹ́ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ wàá fẹ́ lọ sí ìrìnàjò míì ẹ̀mí Ọlọ́run sọ fún pé ìrìn tó fẹ́ lọ yẹn o lè lọ má lọ bí tó ń lọ yẹn má jẹun níbẹ̀ a máa darí ẹ
gbogbo ìgbà ọ̀nà tá a tún lè gbà rí ọgbọ́n nìyẹn. A tún lè gbà rí ọgbọ́n láńpa orí ọ̀fẹ́ láti ọ̀dọ̀ ránṣẹ́ tó ń fi ọgbọ́n darí ètò ayé wọn. Àwọn kan wà jẹ́ pé wọ́n kún fún ọgbọ́n Ọlọ́run. Mo ní àwọn ránṣẹ́ Ọlọ́run kan tó jẹ́ pé mi ì lè ṣe kí n má tẹ́tí sí wọn. Bàbá mi ní Olúwa kan wà mo ń sọ̀rọ̀ rẹ̀ lónìí. Ó kún fún ọgbọ́n, kì í kàn déédéé sọ̀rọ̀. Tẹ́ bá fọ̀rọ̀ lọ, á dákẹ́ sí i. Á ní mo ti gbọ́. Á ní ẹ kàn fún mi níjọ́ bíi méjì mẹ́ta kí n fi rò wò. Kì í kàn déédéé fún yàn lésì. Tẹ́ bá ní kó wá síbi kan, á ní ó dáa, màá get back sí yín. Kì í kàn déédéé rìn. Ọmọ Ọlọ́run nínú ọdún yìí má kàn déédéé rìn ṣáá. Má ti pè é sí pátì kan, ẹ mọ neighbor wa ní, classmate mi ní, bestie mi ní, ọmọ school wa ní, àti mọ́ra ti pẹ́, ògbéwọ̀ ń lọ nìyẹn. Ọgbọ́n Ọlọ́run, ǹjẹ́ o ti bè lọ́wọ́ Ọlọ́run? Ẹlòmíì báyìí, oúnjẹ ni wọ́n máa fi gbé lọ, oúnjẹ ni wọ́n máa fi bá tiẹ̀ jẹ́. Bọ́n ti bá ti gbé àṣàrò wá, lílá ni wò. Bọ́n gbé rẹsì wá, jíjẹ ní fìyà. Bọ́n gbé kọkẹrẹ wá, wíwó ni wì. O ní ọgbọ́n Ọlọ́run pé kí oúnjẹ tó ń gbé wá yẹn gan ǹjọ́ mọ ibi tó ti wá. Ọmọ Ọlọ́run dẹ̀ ní ẹ́ bọ́n náà ń ṣe sàárà ní àwọn eléégún jíjẹ ni. Bọ́n ń ṣe sàárà ní mọ́ṣáláṣí jíjẹ ni. Bọ́n ń ṣe sàárà òkú ládùúgbò jíjẹ ni. Bọ́n ń ṣe ẹbọ òkú jíjẹ ni. Bí ẹni bá ń wẹ orí tó ń bọ orí tó ń tún gbójú fún ẹ jíjẹ ni. O ní ọgbọ́n Ọlọ́run láti béèrè láti rìn. Mo gbàdúrà fẹ́ pé ní ọdún yìí lórúkọ Jésù ọgbọ́n tó yè koro kọ́lọ́run kó fi fún ọ. O ò ní ṣì nínú ọdún yìí. Ọ̀pọ̀lọpọ̀ ló ti fi ìyá ẹ̀ ó ti fi ṣe ìyàwó nípa ìlú ọgbọ́n Ọlọ́run. Ọmọ yẹn tẹ bá rọmọ yẹn ó ga ṣe lójú ẹyin ojú ẹ̀gán kan máa ń wù mí ni. Ọmọ yẹn tí wọ́n ti gbá accent ẹ̀ báyìí. Ọmọ yẹn masters ló ní, lag ló lọ, unilag ló lọ. Ọlọ́run má jẹ́ kó dáràn. O fi ọgbọ́n béèrè lọ́wọ́ Ọlọ́run. O wò ó nígbà tó wá délé tán ló wá rí pé màmá ẹ̀ ló gbé, ló wá rí pé ọ̀gá ẹ̀ ló gbé. Wàhálà wá bẹ̀rẹ̀, ìṣòro wá bẹ̀rẹ̀. Àìlò ọgbọ́n Ọlọ́run ni. Ẹni tó bá fẹ́ ní ọgbọ́n Ọlọ́run gbọ́dọ̀ ní ìbẹ̀rù Ọlọ́run nítorí pé ìbẹ̀rù Ọlọ́run ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Ìwé Òwe orí 9 ẹsẹ̀ 10 ó ní ìbẹ̀rù Ọlọ́run ó ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Ẹni tó ti fẹ́ ọgbọ́n Ọlọ́run ó gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run. Ó gbọ́dọ̀ ṣèfẹ́ Ọlọ́run nínú ṣíṣe ìfẹ́ Ọlọ́run, nínú wíwúwà nínú gbígbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Nínú ẹ̀ ni ọgbọ́n yóò ti máa wá, wá máa kẹ́kọ̀ọ́. Torí pé ọgbọ́n Ọlọ́run, inú ọ̀rọ̀ Ọlọ́run ni ọgbọ́n Ọlọ́run ti ń wà. Tó náà nínú ọdún yìí mo bẹ̀ ọ́, mo rọ̀ ọ́, wò ó. Mọ́kàndéédé ṣe ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀rẹ́ mi ni ó ń ṣe patí mẹ́yẹn. Ìránṣẹ́bìnrin kan ní ọjọ́ kan ó fẹ́ ṣe àṣejẹ. Wọ́n ní kó wá bọrí ni. Wọ́n ní kó wá bọrí. Ó wá pe ọ̀rẹ́ ẹ̀, wọ́n jọ lọ rẹran lọ́jà. Nígbà tó ń rẹran dé, wọ́n kó wọlé. Wọ́n yẹn sọ pé ọ̀rẹ́ mi kí ló fẹ́ ṣe gangan náà? Wọ́n sọ ó yẹ ṣe bá díẹ̀ ní kí ló fẹ́ ṣe gangan. Ó náà ṣàfihàn òkè bó ṣe gbé ẹran wọlé èèyàn sínú ilé. Ọ̀rẹ́ yẹn wá lọ ó fi sílẹ̀. Ó kàn dẹ̀kan náà ni ó wá nú ọgbọ́n náà kàn sọ pé padà lọ bá ọ̀rẹ́ yẹn kó lọ bèpè kí ló fẹ́ ṣe. Nígbà tó máa wọlé tó máa débi tí ọ̀rẹ́ ẹ̀ wà, ẹran tó ń gbé wọlé tó ń jọ lọ́jà tó ń gbé wọlé ó ti dà sínú báàfù ńlá tó ń ti ń wẹ̀. Ó dà sínú báàfù ó wá ń wẹ̀ sórí ẹ̀. Ọmọbìnrin yẹn ó ń wẹ̀ sórí ẹ̀, ó ń wẹ̀ sínú ẹran yẹn, ó ń wẹ̀ sórí ẹran yẹn, ẹran tó ń lọ rà lọ́jà ó ń wẹ̀ sórí ẹ̀ lọ́wọ́. Ó ń wẹ̀ ó ń pe àwọn gèrè kan lọ́wọ́. So ọ̀rẹ́ yẹn bá rẹ̀ ṣe kankan lè kó bá gbá ọ̀rẹ́ mi kí ló lóun ṣe gan-an. Ló wá rí i pé ẹran tó ń lọ rà lọ́jà ló ń wẹ̀ lórí. Ọgbọ́n Ọlọ́run gbogbo ẹran yẹn kò bá wọn jẹ ń bẹ o. Gbogbo àwọn tó jẹran yẹn á sì kí wọ́n lò. Àìní ọgbọ́n Ọlọ́run ló ṣe rò pé sẹ́nẹ́tọ̀ kan ló lè ràn ẹ́ lọ́wọ́. Àìní ọgbọ́n Ọlọ́run ló ṣe rò pé kọmíṣánná kan ló lè ràn ẹ́ lọ́wọ́. Àìní ọgbọ́n Ọlọ́run ló ṣe rò pé ó di dandan tó wá yí ẹ mọ́lẹ̀ á sì kí ẹ ni wọ́n ń gbà. Ìwọ ló ní commissioner for information ní boyfriend o tún ní another state
commissioner for sport boyfriend yẹn náà ni senator lágbájá ìwọ náà ni ó ní ọgbọ́n Ọlọ́run ni àsìkí ẹ̀ ni wọ́n ń lò àtúbọ̀tán ẹ̀ ni wọ́n ń lò ó ṣe lu ọgbọ́n Ọlọ́run kí wọn náà jókòó ìwọ gan yẹ kó máa ran àwọn èèyàn lọ́wọ́ ni nínú ọdún yìí lórúkọ Jésù gbogbo àwọn tó ti sọ ọgbọ́n nù ó yá kó di àwárí fún ẹ lórúkọ Jésù ọgbọ́n Ọlọ́run kó wá lórúkọ Jésù béèrè fún ọgbọ́n nínú ọdún yìí láti ṣe àṣeyege láti ṣe àṣeyọrí láti gbé ìgbé àlàáfíà láti pé kó o lè wọ ilẹ̀ lérí ẹ ó mà nílò ọgbọ́n mo sọ̀rọ̀ kan lánàá Jósẹ́fù mo ní káló panumọ́ ni tó lo ọgbọ́n láti panumọ́ ni nígbà tó lálàá yẹn bóyá ìrìn àjò ẹ̀ bá má rí bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n gbogbo lóye Ọlọ́run gbogbo ọ̀rọ̀ kọ́ là ń sọ síta àìlọ́gbọ́n lórí lóṣù pé ẹ ti rélé máa sọ bí mo ṣe rí nìyẹn o mo wà transparency ni o honesty ni o máa sọ bí mo ṣe rí nìyẹn o Ọlọ́run má jẹ́ kó o fẹnu kọ lu ọgbọ́n Ọlọ́run ọdún yìí o mo bẹ̀ ọ́ má kó rẹ sí wàhálà má kó ẹbí ẹ sí wàhálà má da ọmọ ẹ sí àdánwò nípa ọ̀rọ̀ ẹnu má bẹ̀bẹ̀ boy scout ní ọdún yìí o nílò ọgbọ́n láti rìnrìn àjò ayé ẹ o nílò ọgbọ́n láti tò ilé ẹ o nílò ọgbọ́n lẹ́nu onínú okòwò ẹ o nílò ọgbọ́n nínú ilé ìwé gbogbo ibi tó bá tẹ́ ọ̀rẹ́ mi ò dẹ̀ sì mí a máa délé ní kájọ lọ lúwa a máa dé fún àwọn àṣìṣe àti dé kákọ̀ lọ ni ò ní ìlọsímọ̀ báyìí gan tọkọ ẹ bá ní kó má lọ àákọ̀dé abọ́típé dábà àti lọ pa àti dé wọ́n fẹ́ lọ tàn ẹ́ pa ní o máa ṣọ́ra máa lo ọgbọ́n Ọlọ́run kó má bàa bọ́ sọ́wọ́ àwọn agbanipa ní ọdún yìí wò ó ọdún yìí ayọ̀ wà fún ẹ o ìgbéga wà fún ẹ o Ọlọ́run ti ṣètò rere fún ẹ lọ́dún yìí ṣùgbọ́n o nílò ọgbọ́n Ọlọ́run láti gbádùn ẹ̀ wò ó téèyàn bá lówó lọ́wọ́ gan tí ò bá ní ọgbọ́n Ọlọ́run ó lè má gbádùn owó náà èèyàn lè lọ́lá tí ò bá ní ọgbọ́n Ọlọ́run ó lè má tọ́jọ́ àìní ọgbọ́n Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ti rìn wọnú ikú ọ̀pọ̀lọpọ̀ ti rìn wọnú ìbànújẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti rìn wọnú wàhálà ọ̀pọ̀lọpọ̀ ti gbé àìsàn ọ̀pọ̀lọpọ̀ ti ṣorí burúkú ọ̀pọ̀lọpọ̀ ti ṣìrìn ọ̀pọ̀lọpọ̀ ti ṣìjẹ torí náà ní ọdún yìí mo bẹ̀ ọ́ mo rọ̀ ọ́ lo ọgbọ́n Ọlọ́run kì í ṣe ọgbọ́n máa tó fi ṣe masters kọ́ ni mò ń sọ mo ti sọ lẹ́ẹ̀kan ọgbọ́n tó fi gba ACC yẹn kọ́ ni mò ń sọ ọgbọ́n tó fi pass our professional exams yẹn kọ́ ni mò ń sọ ọgbọ́n tó fi ṣe doctorate degree yẹn kọ́ ni mò ń sọ ọgbọ́n Ọlọ́run tí kì í jẹ́ kéèyàn ṣìrìn tí kì í jẹ́ kéèyàn ṣìsọ tí kì í jẹ́ kéèyàn ṣìṣe tí kì í jẹ́ kéèyàn ṣìlẹ̀tẹ̀ tí kì í jẹ́ kéèyàn ṣìwàhù ó ní mò ń sọ ọgbọ́n Ọlọ́run tí máa ń mú kí àlàáfíà kó dé bá ayé ẹni tí máa ń mú kí ìrọ̀rùn kó dé bá ayé ẹni tí máa ń mú ní ṣe àṣeyọrí tí máa ń mú ní ṣe àṣeyege tí máa ń mú ní gbádùn ayé ẹni wò ó kó dùn kó pọ̀ kó pẹ́ ọgbọ́n Ọlọ́run ló nílò bẹ́ẹ̀ ni àwọn ayé ti gbẹgẹ́ lóòótọ́ ṣùgbọ́n síbẹ̀ fún àwọn àyànfẹ́ tó ń fi ọgbọ́n Ọlọ́run hùwà tó ń fi ọgbọ́n Ọlọ́run ṣe gbogbo ayọ̀ wà ìgbádùn sì wà òun rẹ̀ sì wà torí pé òun wá ọmọ wọn wá sọ fún ẹ pé wò ó jẹ́ dọ́gbọ́n sọ́ra rẹ̀ ó jẹ́ dọ́gbọ́n sí i wọ́n wá mú ẹ lọ sílé bàbá kan wọ́n á fún ẹ òrìṣà wá gbọ́mọ fún ẹ Ọ̀ṣun wá gbọ́mọ fún ẹ Ògún wá gbé ọmọ fún ẹ báwo ló ṣe ṣe kí ọmọ bẹ́ẹ̀ ò ṣoríire báwo ló ṣe ṣe kí ọmọ ẹ̀ kó bẹ́ẹ̀ kalẹ̀ torí pé o ò gbà lọ́dọ̀ ẹni tó ní gan o ayọ̀ yẹn kò wá láti orísun ayọ̀ gangan Jésù ní orísun ayọ̀ nínú ọdún yìí mo fẹ́ kó o wá ọgbọ́n rí ọgbọ́n Ọlọ́run ó ṣe pàtàkì gan wò ó láti ṣe ìfẹ́ Ọlọ́run ọgbọ́n Ọlọ́run ló nílò láti gbọ́rọ̀ sí àṣẹ Ọlọ́run ó ní ọgbọ́n Ọlọ́run hallelujah láti máa rìn láti máa yan tó wà máa láti di àgbàdo nínú ìgò tó máa ń di àwòmọ́jú fún adìyẹ òun lọ́gbọ́n Ọlọ́run ọdún yìí
yóò sì dára fẹ́ lórúkọ Jésù. Wo Jésù nìkan ni orísun ọgbọ́n o. Jésù nìkan ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n o. Torí náà ní ọdún yìí o gbọ́dọ̀ ní ọgbọ́n Ọlọ́run ni kì í jẹ́ kí èèyàn fi ọ̀rọ̀ ẹ̀ lọ oṣó àti àjẹ́. Ọgbọ́n Ọlọ́run ni máa ń jẹ́ kí wọ́n mọ̀ pé ìṣòro tí mo ní yìí Ọlọ́run ló yẹ kí n fi lọ. Mi sọ pé kó má gba ìmọ̀ràn lọ́dọ̀ àwọn èèyàn, má ṣì mí gbọ́ o. Mi ní pé gbogbo ẹ̀ ló ní làjẹ́ o, gbogbo ẹ̀ kọ́ ló ṣó, gbogbo ẹ̀ kọ́ ló lóògùn. Mi sọ bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n tí mo sọ ní pé onílò ọgbọ́n Ọlọ́run láti mọ̀, ọgbọ́n Ọlọ́run láti tọ́ sọ́nà pé ibi tí mo fẹ́ lọ ẹni fẹ́ lọ fọ̀rọ̀ lọ yìí. Báwo ló ń gan ṣe ní ètò olóní fún ayé, báwo láyé tí ẹ̀ gan ṣe rí. Hallelujah. Ohun tí mo ń sọ nìyẹn. So ní ọdún yìí, mo fẹ́ kó o jókòó ọ̀rọ̀ Ọlọ́run, nínú ọ̀rọ̀ Ọlọ́run ni o ti lè rí ọgbọ́n Ọlọ́run gan o. Bíbélì ó dára láti kà gbogbo ìgbà. Gbé wò. Olúwa kí ló ń sọ nípa ayé mi? Olúwa kí ló ń sọ nípa ọjọ́ ọ̀la mi? Olúwa kí ló ń sọ nípa ẹbí mi? Olúwa kí ló ń sọ nípa okòwò mi? Olúwa kí ló ń sọ nípa kàríà mi? Olúwa kí ló ń sọ nípa àgọ́ ara mi? Ọ̀pọ̀lọpọ̀ wa àìní ọgbọ́n Ọlọ́run ní tó máa pa wá gan, tó máa ba àgọ́ ara wa jẹ́ là ń jẹ ṣá. Àìní ọgbọ́n Ọlọ́run ni o. Ẹlòmíì ṣúgà ni ṣá, ẹlòmíì ọtí ni ṣá, ẹlòmíì oúnjẹ ni ṣá. Kò Kristẹni ó lè gbààwẹ̀. Ní ìsìn àwọn church kan ṣe 21 days, àwọn kan ṣe 40 days, kò sí nǹkan tó fẹ́ ṣe ń bẹ̀. Àìlọ́gbọ́n ni, àìlọ́gbọ́n Ọlọ́run ni. Ṣùgbọ́n mo bẹ̀ ọ́ torí pé wo ọdún yìí kì í ṣe ọdún tó tún máa struggle, máa kàn ń fa ni làálàá kòókòó jọ̀njọ̀n kò easy ni ó sú mi ni. Ọdún yìí kì í ṣe tó máa gbégbé bí ìgbà tí fire brigade ọdún ìrọ̀rùn ni. Ṣùgbọ́n láti gbádùn ọdún yìí lára kọ́kọ́rọ́ tó nílò tó ṣe pàtàkì gan ó ní ọgbọ́n Ọlọ́run. Béèrè lọ́wọ́ Ọlọ́run ní fúnni ní ọgbọ́n. Ọ̀dọ̀ Ọlọ́run ní ọgbọ́n tó yè kóró ti wá. Kì í ṣe ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yí, kì í ṣe ọgbọ́n ká yí ìwé yẹn kọ́ ni mò ń sọ. Àìlọ́gbọ́n lórí kan máa mú yàn kó yàn kéèyàn yí ìwé. O ò lè dúró di àsìkò ẹ. Ọlọ́run o sinmi lé ọ̀rọ̀ Ọlọ́run, o gbẹ́kẹ̀lé Ọlọ́run ló ṣe rò pé ó dìgbà tó bá yí ìwé kó tó ní láárí. Irọ́. O ò lò láti jalè kó tó ní láárí. Ọmọ Ọlọ́run ni ẹ́. Ọlọ́run ní ètò tó ga fún ayé ẹ. O ò nílò láti jalè kó tó ní láárí. O ò nílò láti yí àgámọ́ ẹnikẹ́ni nídìí kó tó jókòó bí ọba. Tó náà ní ọdún yìí Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́. Mo fẹ́ kó o wá ọgbọ́n rí o. Ọgbọ́n tí mo ń sọ yìí tó bá ti rí báyìí gbé sókàn àyà báyìí ni o. Ọgbọ́n yẹn dì í mọ́ra báyìí. Alá máa tó ẹ lọ́sàn-án lóru, yóò máa tó ẹ ní gbogbo ìgbà láti mọ ohun tó yẹ kó o ṣe, ìtí yẹ kó o ṣe. Ọgbọ́n Ọlọ́run dára gan-an. Ó dára. Tí ẹ bá ní ọgbọ́n Ọlọ́run èèyàn ní jì sí kòtò ọ̀tá. Tí ẹ bá ní Ọlọ́run kìnìún ayé kò ní lè pààyàn jẹ. Tí ẹ bá ti ní ọgbọ́n Ọlọ́run àríyè, àṣeyọrí, àṣeyege, ìgbéga, ìtura, ìdùnnú, ìbùkún a máa wá ní bí omi yìí. Yóò sì dára fẹ́ lórúkọ Jésù. Wo kí n tó máa lọ. Bóyá o ti mọ Jésù nígbà kan rí tí ìṣòro ayé, ìjì ayé, ìdààmú ayé ti dá ẹ padà. Kò tí ó sì dá. Jésù Kristi ti nawọ́, ó ń dúró díẹ̀ bí ọmọ ìnàkúnà yẹn láti pé ọmọ káàbọ̀ padà sílé. Ó ń dúró. Òní ni kó o ṣe o. Ọ̀la lè pẹ́ jù. Bóyá o tiẹ̀ wá mọ Ọlọ́run Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ. O sì ń bá lọ sínú ẹgbẹ́. O sọ pé ayé la ṣe ká tó sọ̀run. Wò ó ayé la bá ṣe ká tó sọ̀run. Ayé yìí dùn. Kí ló dùn ayé náà mọ́? Ìbáyé náà nìyí tá à ń gbé yìí. Àwa tá a ní Jésù là ń gbádùn báyìí o. Àwa tá a ní Ọlọ́run, àwa inú ayọ̀ làwa ti ń gbádùn o. Inú oore ọ̀fẹ́ là ń jẹ. Mo wá bẹ̀ lónìí pé kó o gba Jésù ní Olúwa àti olùgbàlà lónìí gan. Ọ̀la lè pẹ́ jù. Èní gangan ni kó o ṣe ìpinnu yẹn lónìí. Èmi náà ṣe ìpinnu yẹn bí ọdún mélòó kan sẹ́yìn. Àti ìgbà yẹn mo ní ayọ̀, mo ní àlàáfíà, mo ní ìgbéga, mo ń ìrànlọ́wọ́ Ọlọ́run, mo ń rí ojú Ọlọ́run ní gbogbo ọ̀nà mi, mo sì ń rí ìbùkún Ọlọ́run. Mo fẹ́ kó náà kó darapọ̀ mọ́ mi lónìí kájọ máa gbádùn Jésù yìí. Tó bá rí bẹ́ẹ̀ tó bá ti tán bí ọwọ́ ọ̀tún ẹ̀ sí òkàyà rẹ kó wí tẹ̀lé pé Jésù Olúwa mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí. Ó ṣeun fún ọ̀rọ̀ tí mo gbọ́ yìí. Mo wá sọ wípé
kó dárí gbogbo àṣírí mi jì mí mo fẹ́ kó fi ẹ̀jẹ̀ rẹ fọ̀ mí mo fẹ́ kó wá mú mi wá sínú ẹbí ọmọ Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní darí ayé mi bẹ̀rẹ̀ sí ní tọ́ mi mo gbà ọ́ lónìí ìwọ ni wọ́n sìn títí ayé wọn ò ní sin èṣù mọ́ kọ orúkọ mi sínú ìwé ìyè wọ́n máa bá rìn títí ikú yóò fi yà wá ni Jésù Olúwa wa àmín tó o bá jẹ́ kó o gbàdúrà yẹn tọkàntọkàn mo kí ọ pé káàbọ̀ sínú ẹbí ọmọ Ọlọ́run nítorí kù ni pé mo fẹ́ kó o tẹ̀ mí láago mo fẹ́ kó o follow mi lórí Twitter Instagram fẹ́ kó o máa darapọ̀ mọ́ ètò yìí kájọ máa gbàdúrà mo fẹ́ gbọ́ látọ̀dọ̀ ẹ nínú church wa à ń ṣe 21 days àdúrà àti àwẹ̀ lọ́ba yìí mo fẹ́ gbàdúrà fún ẹ fi ìwé ẹ̀bẹ̀ ránṣẹ́ sí mi èyí tí ẹ ti ń tẹ́ bá ń tẹ́ send message sí mi ẹ ṣé gan èyí tẹ́ ẹ encourage mi yóò dáa fún lórúkọ Jésù ẹ ò ní ṣìrẹ ẹ ò ní ṣìṣe wò ó fi ìwé ẹ̀bẹ̀ ránṣẹ́ sí mi message tó gbọ́ lónìí gan mo fẹ́ kó o share lórúkọ Jésù ogún èèyàn tó máa share message yìí kí oṣù kó tó parí lórúkọ Jésù ẹ ó rí àánú Ọlọ́run ẹ ó rí oore ọ̀fẹ́ Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ ojú ò ní tì yín gbogbo ohun tí ẹ lé ní 2020 tẹ́ ẹ bá kí oṣù kó tó parí yóò di ẹ̀rí fún yín lórúkọ Jésù a ó kì í kóore a ó bá yín yọ̀ lórúkọ Jésù Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ ojú ò sì ní tì yín lórúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò sì ní gbogbo àwọn tó ń ṣàìsàn mo gbàdúrà fún yín ìwòsàn Ọlọ́run ó ti bẹ̀rẹ̀ nínú ayé láti ọjọ́ yìí lọ ẹ̀yin tí ẹ̀ ń wá ọkọ tẹ́ ẹ̀ ń wá aya lórúkọ Jésù kí ọdún yìí kó tó parí à ń bá ṣe wedding yín lórúkọ Jésù wo coronavirus kò lè dá ìgbéyàwó ẹ̀ dúró ó máa márì ní ọdún yìí a máa wọṣọ ní kò sẹ́ni tó máa kúkú corona nú wa corona wà lóòótọ́ ṣùgbọ́n àwa bíbélì ní a kò fún wa ní ẹ̀mí ẹ̀rù àwa ò ní bẹ̀rù corona a ó máa ṣe tí àwọn tí ìjọba ní ká máa ṣe síbẹ̀ a ó gbẹ́kẹ̀rẹ́ lé Ọlọ́run èyí tẹ́ ń wá mọ́ lórúkọ Jésù between now and September wo a máa wá bá yín ṣe ìkómọ lórúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò rí èyí tẹ́ fẹ́ ṣe business ni o èyí tẹ́ fẹ́ ṣe ohun tó tẹ́ fẹ́ ṣe kárí ayé ni Ọlọ́run yóò dá sí ọ̀rọ̀ yín lórúkọ Jésù Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ ojú òní tì yín lórúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò sì mo sọ bẹ́ẹ̀ ó sì ti bẹ́ẹ̀ lórúkọ Jésù wo mẹ́sẹ̀gì yìí lẹ́ẹ̀kan sí share káàkiri jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ bó ṣe ń share gan bẹ́ẹ̀ ni àánú Ọlọ́run ojú rere Ọlọ́run wọnú ayé ẹ yóò sì dára fẹ́ lórúkọ Jésù a tún pàdé o ṣùgbọ́n kí n tó máa lọ Jésù lolúwa hallelujah ó dìgbà kan náà hallelujah.